Mo tún dé padà o. Orúkọ tèmi ni Dr. Gafar Fádèyí Olúwadámiláre Oyèbọ́lákalẹ́. Èmi ni erin fọlámí, erin kọjá gbígbé, àjànàkú kọjá rírù, àjànàkú kọjá mórí nǹkan fìrí. Bí a bá rí erin, ẹ jẹ́ ká sọ pé a rí erin. Gbogbo èyí tí mo fẹ́ mẹ́nubà ní wákàtí ọ̀wọ̀ yìí, òun ni oògùn ilẹ̀ tútù fún ọmọdé. Gbogbo ẹ̀yin abiyamọ, ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kan kẹ́ wá gbọ́ ohun tá a fẹ́ sọ. Ẹ ń bá fẹ́ ṣe oògùn yìí bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ tó ń ṣiṣẹ́, báwa náà bá ṣe bá ṣe sọ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yóò ṣiṣẹ́ lágbára lọ́wọ́ Olódùmarè. Ẹ lọ wá ẹyọ atare lọ́pọ̀, bẹ́ẹ̀ ni ẹyọ atare lọ́pọ̀, ẹ̀wà, álọ̀mù dúdú àti káwọn bílàlà. Èròjà mẹ́ta yìí péré náà ni. Ẹyọ atare lọ́pọ̀, ìyẹn túmọ̀ sí wípé ẹ lọ ra odidi atare kan tàbí méjì bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó pọ̀ sí ni. Kẹ wá mú kẹ bó aṣọ ara rẹ̀ kúrò, ìyẹn ni èèpo ara rẹ̀. Bẹ́ẹ̀ bá ti wá bó kúrò ńbẹ̀ tán, ẹ wá fi ọwọ́ yín báyìí kẹ máa fi rán sínú ike kan. Bẹ́ẹ̀ bá ti fún sínú ẹ̀ tán, ẹ yọ gbogbo àwọn ìdẹ̀tí tó bá wà ńbẹ̀, ẹ yọ kúrò. Ẹyọ atare nu. Ẹ wá mú àwọn ẹyọ atare yìí, ẹ kó sójú ọlọ. Kẹ mú álọ̀mù dúdú kẹ fi tì í, kẹ lọ papọ̀. Kẹ wá mú káwọn bílàlà, ẹ fi sí níwọ̀nba díẹ̀, ẹ fi sí. Kẹ lọ àwọn èròjà mẹ́tẹ̀ẹ̀ta yìí, kẹ lọ papọ̀ dáadáa. Ẹ lọ papọ̀ kó kúnná. Bó bá ti wá kúnná tán, ẹ wá mú síbí ọmọdé. Síbí ọmọdé ni o, ẹ fi bu, ẹ wá dà sínú omi ọsàn wẹ́wẹ́. Ẹ dákun, ẹ jẹ́ kó jómi ọsàn wẹ́wẹ́ tí wọn ò fi omi là o. Bí kò bá dá yín lójú wípé bóyá wọ́n fomi là àbí wọn ò fomi là, ẹ bọ́ sọ́jà, ẹ ra ọsàn wẹ́wẹ́ fúnra lára yín. Tí ẹ bá délé tán, kẹ́ ẹ fún. Ẹ bá ti fún, ẹ fún sínú kiragólìsì kan. Oògùn tí ẹ wá lọ̀ yìí, ẹ mú síbí ọmọdé, kẹ́ bù ńbẹ̀, kẹ́ wá bù sínú rẹ̀. Ẹ gbé pamọ́. Lẹ́yìn tẹ́ gbé pamọ́ tán, ẹ máa fún ọmọ mu. Ẹ máa fún ọmọ mu. Láṣẹ Olódùmarè, ọmọ wo ní gbóná òdì kò ní túṣu òdì o. Eléyìí ni fún gbogbo àyìn abiyamọ tí ẹ̀ ń wo fọ́nrán yìí lọ́wọ́lọ́wọ́. Kí wá ní tẹ̀lé ṣe tí ó lè máa mú inú àwa wọ̀nyí dùn? Òun náà ni pé a ò béèrè owó, àníkẹ́ni kankan mówó wá, kò sí ní ta fẹ́ fowó yín ṣe. Ẹ ṣeun. Àmọ́ nǹkan tá a fẹ́ ní kẹ́ mọ́ bá wa ṣe ni wípé ẹ bá wa share fídíò yìí, ẹ comment, kẹ́ like, kó ná yín ní nǹkan kan. Lórí dátà tí ẹ fi ń wò lọ́wọ́lọ́wọ́ yìí náà, irun náà lẹ́ẹ̀kúkú fi kọ̀mẹ́ǹtì lábẹ́ post yìí, lábẹ́ fọ́nrán yìí. Ẹ dákun, ẹ bá wa kọ̀mẹ́ǹtì, kẹ́ ẹ tẹ like, kẹ́ wá bá wa share rẹ̀ kí lè máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn abiyamọ pátápátá. Kí lórúkọ èmi tí mo bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Orúkọ tèmi ni Dr. Gafar Fádèyí Olúwadámiláre Oyèbọ́lákalẹ́. Èmi ni erin fọlámí, bẹ́ẹ̀ ni erin kọjá gbígbé, àjànàkú kọjá rírù, àjànàkú kọjá mórí nǹkan fìrí. Bí a bá rí erin, ẹ jẹ́ ká sọ wípé a rí erin, torí pé kí ni erin kọjá ẹran à ń fi ọ̀pá lù. Ọmọ wo ní gbóná òdì kò ní tútù òdì lẹ́ẹ̀kan sí. A máa pàdé lọ́jọ́ mìíràn. Ire o, ire kàbìtì.